kí wa kú ojúmọ́ mo sì kí wa kú ìsinmi ti òní lórúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Mo lérò pé a ò gbàgbé ẹ̀kọ́ wa tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá. A sọ̀rọ̀ nípa eré sí ọ̀run àpáàdì. Lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a wo ẹ̀kọ́ tó kẹ́yìn fún oṣù yìí tí í ṣe oṣù karùn-ún ọdún 2020. Àkórí ẹ̀kọ́ wa lónìí sọ wípé kíyèsí àwọn nǹkan wọ̀nyí. Tí a ò bá tí gbàgbé, nínú àkórí ẹ̀kọ́ tó dá lórí eré ìje àti wo oríṣiríṣi pàápàá lọ́nà èdè òsìn wa ní èdè Gẹ̀ẹ́sì. Lónìí a fẹ́ kíyèsí àwọn nǹkan kan tí a gbọ́dọ̀ kíyèsí, àwọn nǹkan tí a nílò láti rántí, àwọn nǹkan tí ó lè ràn wá lọ́wọ́ nínú eré ìje yìí láti rí i dájú wípé a parí eré ìje síbi tí ọkàn wa fẹ́, èyí tí ń ṣe ìjọba ti Ọlọ́run. Nítorí àkókò wa, ẹ jẹ́ ká yára kánmọ́kánmọ́ ká lọ sí ibi kíkà wa tó wà nínú ìwé Hébérù orí 12. Wọ́n sì ka ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹta. Hébérù orí 12 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹta, èyí tí ó kà báyìí wípé, nítorí bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dìmọ́ wa, kí a sì máa fi sùúrù sá eré ìje tí a gbé ka iwájú wa, kí a sì máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹta. Sáàrò ti ẹni tí ó farada ìsọ̀rọ̀ òdì yìí láti ọwọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀, kí a sì má rẹ̀wẹ̀sì nínú ọkàn wa, kí àárẹ̀ kí ó má sì mú wa. Ẹ wo tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé nínú eré ìje yìí àwọn nǹkan kan wà tí a nílò láti ṣe. Ó sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tí ó rọrùn láti dìmọ́ wa. Dájúdájú àwọn nǹkan wọ̀nyí tí Bíbélì sọ yìí, tí wọ́n bá dìmọ́ wa tá a kó wọn rọ́ra, wọ́n ó dí wa lọ́wọ́, wọ́n ó fà wá sẹ́yìn, wọn ò ní jẹ́ kí a lè sa eré ìje bó ti tọ́ àti bí ó ti yẹ. Nítorí náà bá ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí, mo fẹ́ kí a fi sí ọwọ́ òsì wa wípé àwọn nǹkan kan wà nínú ayé yìí àwọn nǹkan tó lè díni lọ́wọ́. Bíbélì tí ẹ̀ sọ fún wa pé àwọn nǹkan kan nínú wọn wọ́n rọrùn, wọ́n yára láti dìmọ́ wa. Mo gbàdúrà lórúkọ Jésù ti Násárẹ́tì, ohunkóhun tí ò ní ṣe ayé wa láǹfààní kò ní dìmọ́ wa lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí a mú kókó àkọ́kọ́ nínú ẹ̀kọ́ yìí ní òní. Mo ní kókó márùn-ún tí mo fẹ́ gbé yẹ̀wò ní iwájú mi. Kókó àkọ́kọ́ ó sọ fún wa báyìí, ẹ kíyèsí a sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a nílò láti kíyèsí, àwọn nǹkan tí a ní láti ní lọ́kàn bí a ṣe ń sáré ìje, àwọn nǹkan tí a nílò láti mọ̀ tí a ò gbẹ́dọ̀ gbàgbé bí a ṣe ń sá eré ìje yìí. Ó ní ẹ rántí pé gbogbo ìgbà, kí a rántí ní gbogbo ìgbà wípé àwọn aṣẹ́gun àti àwọn tí ó ti kùnà ni ó ti sá eré ìje yìí ṣáájú wa. Nǹkan tí a ní láti kíyèsí ni pé eré ìje tá à ń sá, eré ìje ìgbàgbọ́ yìí, eré ìje sí ìjọba ọ̀run yìí, kìí ṣe àwa ni ẹni àkọ́kọ́ tí yóò kọ́kọ́ sá. Àwọn kan ti rìn lójú ọ̀nà yìí ṣáájú wa. Nínú àwọn tó rìn ṣáájú wa yìí, àwọn kan wà nínú wọn, wọ́n yege nínú eré ìje yìí. Àwọn ni a pè ní aṣẹ́gun. Wọ́n rìn bó ti tọ́ àti bó ti yẹ. Wọ́n dojúkọ oríṣiríṣi lójú ọ̀nà, ṣùgbọ́n àárẹ̀ kò mú wọn. Wọn ò gbójú wọn kúrò nínú Jésù tí í ṣe olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Bíbélì nínú ẹ̀kọ́ yìí sọ fún wa pé ká rántí pé àwọn kan wà tán ti lọ ṣáájú, àwọn ṣẹ́gun, àwọn borí, wọ́n mórí délé. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn náà sì wà pẹ̀lú tí wọ́n ti sá eré ìje ìṣáájú wa tí wọ́n kùnà.
lórúkọ Jésù èmi àti ẹ̀yin a ò ní kùnà lórúkọ Jésù. Ìyẹn ni pé bàbá ṣe ń tẹ̀síwájú nínú eré ìje ẹ jẹ́ ká rántí ó ṣeé ṣe láti mórí délé, ó sì ṣeé ṣe kéèyàn kùnà, ṣùgbọ́n lórúkọ Jésù a ò ní kùnà lórúkọ Jésù ti Násárẹ́tì. Yàtọ̀ sí àwọn tó ti sá eré ìje yìí kọjá, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣẹ́gun àti àwọn tí ó ti fìdí rẹmi ni ó sì tún yí wa ká nísinsìnyí. Tá bá wo ìgbàgbọ́ nínú ayé nísinsìnyí, ká má tiẹ̀ sọ̀rọ̀ àwọn tó ti darúgbó tí wọ́n ti kú tí wọ́n ti lọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí lójúmọ́ tó mọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lájọ ń kọ̀wọ́ rìn nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí. Àwọn kan wà nínú wọn, a lè kà wọ́n kún aṣẹ́gun. Àwọn mìíràn sì ti wà nínú eré ìje yìí tí wọ́n ti fìdí rẹmi. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Ìbéèrè mi fún wa wá rèé o nínú ẹ̀kọ́ yìí. Àwọn wo ni àwọn tó jẹ́ ìwúrí fún wa, àwọn tí a fẹ́ fi ṣe àwòkọ́ṣe? Ṣé àwọn tó ti sá eré ìṣáájú tí wọ́n ṣẹ́gun ni, àbáwọn tó kùnà? Àwọn wo ni ó jẹ́ àwọn tó ta fi ṣe ohun ẹni ìwúrí àwòkọ́ṣe fún wa? Nínú ayé ìsinsìnyí, àwọn wo la fi ń ṣe àwòkọ́ṣe? Ṣé àwọn tí a mọ̀ wípé tó onígbàgbọ́ lè aṣẹ́gun ni, ìṣe rẹ̀ wù mí, ìwà rẹ̀ wù mí, ìgbé ayé rẹ̀ bá ọ̀rọ̀ Ọlọ́run mu, nígbà tó dojúkọ ìpèníjà lọ́tùn lósì ó dúró, ó yege, ó wọ ẹ̀jẹ̀ kànkàn? Ṣé irú wọn la fẹ́ fi ṣe àwòkọ́ṣe ni? Àbí àwọn ènìyàn, àwọn onígbàgbọ́ tí wọ́n ti fìdí rẹmi, àwọn onígbàgbọ́ tí ẹ̀rí wọn ti bàjẹ́, àbáwọn la fẹ́ fi ṣe àwòkọ́ṣe? Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Nínú ìwé ọwọ́ mi mo kọ síbẹ̀ wípé ta ni o fi ń ṣe àwòkọ́ṣe? Ṣé àwọn onígbàgbọ́ tó ti sá eré yìí kọjá tí wọ́n mórí délé ni, àbáwọn tí wọ́n ti rìn àjò tí wọ́n ti kú ṣùgbọ́n tí wọ́n fìdí rẹmi? Àbínú àwọn tá à ń sá nísinsìnyí, ṣé àwọn tó ń yege là ń fi ń ṣe àwòkọ́ṣe ni, àbáwọn tí wọ́n ti fìdí rẹmi, àwọn tí ẹ̀rí wọn ti bàjẹ́? Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n yára láti kà fún wa nínú ìwé Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkọkànléní-ogún. Ó kà báyìí wípé nítorí nínú èyí ni a pè yín sí, nítorí Kristi pẹ̀lú jìyà fún yín, ó fi àpẹẹrẹ sílẹ̀ fún yín kí ẹ̀yin kí ó lè máa tọ àpẹẹrẹ rẹ̀. Ẹ jẹ́ ká kíyèsí pé nínú eré ìje yìí o, a gbọ́dọ̀ fi Jésù Kristi ṣe àwòkọ́ṣe rere. Níbi tí a kà ṣáájú nínú ìwé Hébérù, ó sọ fún wa bí Jésù yìí bó ṣe farada àgbélébù, bí a ṣe ti ọwọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ sọ̀rọ̀ òdì sí i, ṣùgbọ́n kò ka gbogbo ẹ̀ sí nǹkan. Ó mọ̀ ní tó ń fẹ́, ó fẹ́ ṣe ìfẹ́ bàbá, ó forí tì í títí tó fi parí nínú gbogbo ìrírí àgbélébù rẹ̀. Ó forí tì í, kò padà sẹ́yìn, kò bọ́hùn, ó forí tì í, ó yege. Ẹ kíyèsí nínú eré ìje yìí, ẹ jẹ́ kí a fi àwọn onígbàgbọ́ aṣẹ́gun, ká fi Jésù Kristi ká fi ṣe àwòkọ́ṣe. Kókó ìkejì ó sọ fún wa wípé àwọn tí o fi ń ṣe àwòkọ́ṣe gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè mú ìwúrí bá ọ tó bẹ́ẹ̀ gẹ́ tí ìwọ yóò fi kóná mọ́ ìlépa rẹ. Ẹni o, nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí, a gbọ́dọ̀ ní ìlépa mi rèé, ibi tí mò ń lọ rèé. Ìlépa mi ni láti jẹ́ onígbàgbọ́ tí ò lábùkù, tí kò lábàwọ́n. Ìlépa mi gbọ́dọ̀, mo fẹ́ jẹ́ onígbàgbọ́ tí ó ní ẹ̀rí rere lọ́dọ̀ ènìyàn àti lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn gbogbo. Ìlépa mi ni wípé mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, n ò ní kùnà, mo fẹ́ mórí délé. Irú ìlépa báyìí ló yẹ ká ní. Ibi báyìí wá sọ fún pé àwọn wo la wá fi ń ṣe àwòkọ́ṣe? Àwọn tá a fẹ́ fi ṣe àwòkọ́ṣe ó gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn tó jẹ́ wípé a lè ká ẹ̀kọ́ gidi lára wọn. Wọ́n jẹ́ ní ìwúrí fún wa. Wọ́n lè jẹ́ ní tá a bá ronú pa ìgbé ayé wọn, ó jẹ́ kóríyá fún wa láti rí ìrìn àjò tiwa tí àwa náà yóò fi lè ṣẹ́gun. Olúwa yóò mú wa ṣẹ́gun lórúkọ Jésù Kristi. Ó wá sọ̀rọ̀ nípa ìlépa. Irú ìlépa wo ni àwa ní? Kí ni ìlépa rẹ? Ẹ jẹ́ mọ̀ pé béèyàn bá wà gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí kò ní ìlépa kankan, ǹjẹ́ ẹ̀yin hà rẹ ni tó ń rìn ìrìn àjò, ẹni tó wà lójú ọ̀nà tí ò ní bí rè, tó ń kánjú bí, tó ń yára,
kẹ́ẹ̀kan máa lọ lójú ọ̀nà kẹ́ẹ̀kan rí ẹnìkan tó kàn ní pé àwọn òun lọ ó ní mi ò lọ́bì kankan ó lọ́bì kankan ló sì ń yára rìn báyìí èèyàn fẹ́ lè sùn sẹ́yìn pé ẹ yẹra fún èèyàn bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹni tó bá níbi rè yóò yára kánmọ́kánmọ́ bí mo bọ́ bá sí pé ìlépa mi fún àpẹẹrẹ pé mo fẹ́ tètè débi iṣẹ́ lónìí mo fẹ́ débẹ̀ ṣáájú gbogbo ènìyàn èyí ni ìlépa mi ẹ rí i pé màá yára sí ìrìn àjò mi kí n lè tètè débẹ̀ lásìkò ṣùgbọ́n tí ó bá ní ìlépa kò ní yára mọ́ ìrìn àjò ìgbàgbọ́ yìí nítorí náà kí ni ìlépa rẹ ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká kà nínú ìwé Fílípì orí ìkẹta ká wo Pọ́ọ̀lù kí ni ìlépa rẹ̀ àti báwo ni ipa wo ni ìlépa yìí kó nínú ìrìn àjò ìgbàgbọ́ Pọ́ọ̀lù àpọ́stélì. Mo fẹ́ ka ìwé Fílípì orí ìkẹta mo fẹ́ mú láti ẹsẹ̀ ìkọkànlá àsọ̀rọ̀ nípa ìlépa ẹ rántí o àwọn nǹkan tá nílò láti kíyèsí àti sọ̀rọ̀ nípa fífi àwọn èèyàn gidi ṣe àwòkọ́ṣe pàápàá jùlọ Jésù Kristi a fẹ́ sọ̀rọ̀ nípa ipa tí ìlépa èèyàn máa ń kó nínú ìrìn àjò yìí bí ó lè ṣe kí èmi kí ó lè dé ibi àjíǹde àwọn òkú ẹ wo ìlépa Pọ́ọ̀lù ìlépa mi ni pé mo fẹ́ dé ibi àjíǹde àwọn òkú mo fẹ́ bá àwọn ènìyàn mímọ́ jíǹde èyí ni ìlépa rẹ̀ ẹ wá wo ẹsẹ̀ kejìlá kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná tàbí mo ti di pípé ṣùgbọ́n èmi lépa ǹṣó bí ọwọ́ mi yóò bá lè tẹ èrè náà nítorí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Kristi Jésù wá ará èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ná ṣùgbọ́n nǹkan yìí ni èmi ń ṣe èmi gbàgbé nǹkan tí ó ti wà lẹ́yìn mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní iwájú ó nàgà ẹ ní ìlépa rẹ̀ ó ní ìlépa kí n lè jíǹde pẹ̀lú àwọn òkú òun sì nàgà òun lépa òun tiraka èyí já sí pé lójoojúmọ́ ayé Pọ́ọ̀lù gbogbo ìrìn àjò rẹ̀ ó ń kíyèsí pé tó mo níbi rè o mo fẹ́ jíǹde pẹ̀lú àwọn òkú o mo níbi rè o mo ń nàgà kí ọwọ́ mi kó lè tẹ́ kò ní fààyè gba ohunkóhun tí kò ní jẹ́ kó nàgà kò ní fààyè gba ohunkóhun tí ò ní jẹ́ kí ọwọ́ rẹ̀ kó tẹ ìlépa náà ẹ wò ó ní èmi ò ríra mi bẹ́ẹ̀ ni pé ọwọ́ mi ti tẹ̀ náà nítorí náà mi ò túrálẹ̀ rárá mi ò ríra mi bẹ́ẹ̀ ni pé ọwọ́ mi ti tẹ̀ mo mọ̀ pé ọwọ́ mi ò ti tẹ̀ mò ń ṣe ohun gbogbo Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ kí ni ìlépa wa nínú eré ìje sí ìjọba ọ̀run yìí kí ni ìlépa wa nínú eré ìje yìí ẹ kíyèsí àwọn nǹkan wọ̀nyí ìlépa ṣe pàtàkì Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ẹ kíyèsí kókó ìkẹta pípa ọkàn pọ̀ ìtàwọn olóyìnbó ń pè ní focus pípa ọkàn pọ̀ tí ènìyàn kò bá pa ọkàn pọ̀ mọ́ irú ènìyàn bẹ́ẹ̀ yóò bá ara rẹ̀ níbi tí kò yẹ àbẹ́rẹ́ nìkan ẹni tí kò pọkàn pọ̀ pé ibi tí mò ń lọ ní ìlépa mi ní kò pọkàn pọ̀ ohunkóhun tó bá kàn wá sójú ọ̀nà tó bá fọwọ́ kọ náà ni ó kọ lọ ó ṣe pàtàkì a nílò láti kíyèsí pé nínú eré ìje yìí a gbẹ́dọ̀ pa ọkàn pọ̀ Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ ní ìlú òyìnbó tí a wà yìí oríṣiríṣi ló wà ńbẹ̀ tó dára o ṣùgbọ́n ọ̀kan lára tó wà ńbẹ̀ ni pé àwọn nǹkan tó lè mú kéèyàn mọ́kàn kúrò níbi téèyàn ń lọ téèyàn ò bá kíyèsára gẹ́gẹ́ bí olùkọ́ bó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó máa ń wá láti orílẹ̀-èdè Áfíríkà láti wá kẹ́kọ̀ọ́ ń bí amárẹ́lòmí gbà tó bá kọ́kọ́ dé bí oṣù kìíní oṣù kejì wọn àjọmọ̀lúwàbí ẹ̀kọ́ ilé yẹn sì wà nínú wọn ṣùgbọ́n gbà tá bá máa rí oṣù bíi mẹ́ta bíi mẹ́rin wọ́n ti rí oríṣiríṣi nǹkan àwọn nǹkan tó máa ń kọ́kọ́ wọn ó ṣí kúrò ní tí wọ́n bá wá Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ ohun kan tá a nílò láti kíyèsí nínú ìrìn àjò ni pé a nílò láti pa ọkàn pọ̀ a nílò láti pa ọkàn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú tí mò ń rí nínú ìjọ lónìí gan ó fi hàn gbangba wípé wọn kò pa ọkàn pọ̀ Olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká wo ìwé Joshua nítorí àkókò wa ẹ jẹ́ ká wo ìwé Joshua orí ìkíní ká wo ohun tí Ọlọ́run sọ fún Joshua yìí bí ó ti ṣe pàtàkì tó fún èèyàn pàápàá jùlọ fún onígbàgbọ́ láti pa ọkàn pọ̀ téèyàn bá fẹ́ dé èbúté ibi tí ó ń lọ Joshua orí ìkíní ẹsẹ̀ ìkeje
Ọlọ́run wí fún Joshua pé ṣe ara gírí kí o sì mú àyà rẹ le gidigidi kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo òfin tí Mósè ìránṣẹ́ mi ti pa láṣẹ fún ọ. Má ṣe yà kúrò, kó má yà sọ́tún tàbí kó má yà sí òsì, kí ó lè bá dára fún ọ níbikíbi tí ìwọ bá ń lọ. Onígbàgbọ́ tó fẹ́ mórí délé nínú ìrìn àjò yìí, onígbàgbọ́ tó bá ní ìlépa bíi Paul, ẹ wo ìlépa Paul tá a ti kà ṣáájú bí ìlépa òun ti dára tó. Ó ní ìlépa ní pé kébì kí ó lè jíǹde pẹ̀lú àwọn òkú. Bí irú ìlépa yìí ti dá tó bá yà sọ́tún tó yà sósì, ó yọ àṣeéṣe fún bí láti débi tó ń lọ bí kò ní ṣeéṣe. Ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti pa ọkàn pọ̀. Ẹ kíyèsí o, kókó àkọ́kọ́, àgbẹ̀dọ̀ farawé Jésù, àgbẹ̀dọ̀ farawé àwọn tó fìdí rẹmi nínú eré ìje yìí. Kókó ẹlẹ́ẹ̀kẹta, àgbẹ̀dọ̀ pa ọkàn pọ̀. Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Jẹ́ ká wo kókó ìkẹrin. Pa gbogbo ẹrù wúwo àti ẹ̀ṣẹ̀ tí ó lè mú akùdé tàbí ìfàsẹ́yìn bá ọ, pa wọ́n tì. Nínú eré ìje yìí, nínú ìrìn àjò yìí, gbogbo ẹrù wúwo, gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú akùdé bá ọ, tó lè mú ìfàsẹ́yìn bá ọ, tó lè mú kí o fìdí rẹmi, pa gbogbo rẹ̀ tì pátápátá sí apá kan. Ẹ jẹ́ ká wò báyìí, kí làwọn ẹrù wúwo yìí, kí làwọn ẹ̀ṣẹ̀ yìí, kí ni gbogbo tá a sọ ìtumọ̀ sí? Ẹ wo ẹni tó bá ń lọ ìrìn àjò fún àpẹẹrẹ, ó fi ọwọ́ kan gbé garawa epo pupa, ó fọwọ́ tòsì gbé garawa òróró, ó tún di ẹrù iṣu, ó fi yẹn kọ́ ìjìká, bóyá ó tún di ọ̀gẹ̀dẹ̀, ó tún di gbogbo ẹ̀, ó di oríṣiríṣi ẹrù jìgbọ̀njìgbọ̀n káàkiri. Ẹ wí fún mi náà, irú ipa wo nírú àwọn ẹrù bẹ́ẹ̀ tó fà lọ́tùn lósì, irú ipa wo ni ó ní nínú ìrìn àjò rẹ̀? Ó wà lè ṣeéṣe fúnrú arìnrìn àjò bẹ́ẹ̀ láti jẹ́ kí ìrìn àjò rẹ̀ kó yá kánmọ́kánmọ́ bí? Kò lè ṣeéṣe, ìrìn àjò rẹ̀ kò lè yá kánmọ́kánmọ́. Kí ló fà á? Nítorí tó fà ti pọ̀ jù, ó fà sọ́wọ́, ó fà sẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni iye ayé onígbàgbọ́ mìíràn rí lónìí. Fàájì lọ́sọ̀ọ̀sẹ̀, òde eléyìí mi ò lè má lọ, eléyìí kàn mi ò lè má dá sí, gbogbo ẹ̀ lóríṣiríṣi. Ìwé mímọ́ sọ fún wa wípé gbogbo àwọn ẹrù wọ̀nyí, ẹrù tí ò ní jẹ́ kí ìrìn àjò owó yá yìí, ẹ jẹ́ ká pa gbogbo ẹ̀ tì sí apá kan, àti ẹ̀ṣẹ̀ gbogbo kí ó lè yára láti dìmọ́ wa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Lákòótán, o nílò láti farada ìpọ́njú. Ẹ máa gbọ́, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó rìnrìn àjò yìí, ara àwọn nǹkan tí a nílò láti kíyèsí ni wípé a nílò láti farada ìpọ́njú. Ìgbà mìíràn máa ń wà ìpọ́njú yìí dàbí owó tá a nílò láti ná, owó kò ṣeé má ná láti gba èrè yìí. Àwọn ojú ọ̀ràn míì wà, àwọn nǹkan míì wà tá a dáwọ́ lé lórí àjò gbàgbọ́ yìí, ó lè mú ìpọ́njú díẹ̀ wá. Mọ́ sá fún un, mọ́ yẹra fún un. Tó bá ṣe pàtàkì láti là kọjá. Bọ́ aago kan bá wà tí ìwọ náà kò lè gbẹdọ̀ ṣaláì mú, Olúwa yóò ràn lọ́wọ́ lórúkọ Jésù. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo wa pátá la ó sáré ìje wa dé ilé ológo. Gbogbo wa pátá lọ́jọ́ ìkẹyìn a ó kó ipa àtìpín rere nínú àjíǹde àwọn òkú. Olúwa yóò sì gbé wa ró lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà ká ṣe mú gbogbo wa sí òpin. Ọlọ́run wa, dúpẹ́ lọ́wọ́ yín fún oṣù yìí. A dúpẹ́ fún onírúurú àwọn ẹ̀kọ́ tẹ́ ti ń kọ́ wa ní èdè Gẹ̀ẹ́sì àti inú ìjọsìn èdè Yorùbá yìí. Ọpẹ́ wa la mú wá, ìyìn la mú wá lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. Bàbá mímọ́, mo gbà ládùúrà, oore ọ̀fẹ́ láti mórí délé lórúkọ Jésù. Olúwa gbé wọ̀ wá, má jà kùnà o, má jà kùnà rárá, má jẹ́ kẹ́sẹ̀ wa ó yẹ̀. Pa wá mọ́ títí dé òpin, pa wá mọ́ láì lábùkù àti láì lábàwọ́n títí dọjọ́ Kristi Olúwa. Má jẹ́ kó rẹ̀ wá nínú eré ìje yìí, má jẹ́ kó sú wa, má jẹ́ á fìdí rẹ̀ mi lọ́jọ́ ìkẹyìn. Ṣàánú fún wa. Ife ẹ̀yẹ tí Ọlọ́run ti nílé tò fún wa pátá lórúkọ Jésù, jẹ́ kó wọ̀ wá ó tẹ̀ ẹ́. Àdúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Olúwa yóò bùkún fún yín lórúkọ Jésù Kristi. Ẹ ké hallelujah o. Ọlọ́run ṣeun fún ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tí a ṣẹ̀ṣẹ̀ parí. Bí a ṣe ń tẹ̀síwájú nínú ìjọsìn wa lónìí, kí
kí àwọn akọrin wa tó kọrin tí a sì gbọ́ wàásù lẹ́yìn náà, ẹ jẹ́ kí a gbàdúrà. Bí kókó àdúrà kan sí méjì náà la ó gbà. A ti kọ́ ẹ̀kọ́ nípa eré ìje, oṣù yìí sì ti parí. Tí ò bá nídìí, Olúwa ò ní kọ́ wa nírú àwọn ẹ̀kọ́ tí ó kọ́ wa yìí. Mo fẹ́ ká lọ síwájú Ọlọ́run, fúnra ara wa náà láfẹnu ara wa fi bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run tó fẹ́ràn mi tó bẹ́ẹ̀ gẹ́ tó fi kọ́ mi nínú àwọn ẹ̀kọ́ yìí. Mi ò fẹ́ fìdí rẹmi. A ti sọ ṣáájú pé àwọn èèyàn méjì kan ti lọ ṣáájú, ìpele àwọn èèyàn méjì kan ti lọ ṣáájú ní eré ìje yìí, pé àwọn kan nú wọn àṣẹgùn ni wọ́n, àwọn kan nú wọn wọ́n kùnà, àwọn tó kùnà. A sì tún sọ fún wa pé inú ìrìn àjò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ìpele àwọn èèyàn méjì náà la jọ ń kọ̀wọ́ rìn nínú ìrìn àjò yìí. Àwọn kan wà tó ń jẹ́ aṣẹ́gun, àwọn kan wà tó ń sì ti fìdí rẹmi. Jẹ́ ká sọ fún Ọlọ́run, Ẹlẹ́dàá mi jọ̀wọ́, mi ì fẹ́ fìdí rẹmi lórúkọ Jésù. Kéèyàn ó fìdí rẹmi ò dára. Kéèyàn kò sí kankan, kò sóhun àmúyangàn kan nínú ká fìdí rẹmi. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run wa, Ọlọ́run mi nínú àánú, ìwọ nìkan ló lè ràn mí lọ́wọ́ tí mi ò fi ní fìdí rẹmi. Ìwọ nìkan ló lè ràn mí lọ́wọ́ tí màá fi lè mórí délé. Jẹ́ á sọ fún Ọlọ́run, Olúwa ràn mí lọ́wọ́. Bàbá mi nínú ọ̀pọ̀ àánú ràn mí lọ́wọ́. Ẹ̀rí ọkùnrin afọ́jú yẹn ó kígbe pé Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi. Bẹ́ẹ̀ làwa náà sọ fún Ọlọ́run, Olúwa ṣàánú fún mi, ràn mí lọ́wọ́ lórúkọ Jésù. Nínú ìrìn àjò yìí mi ò fẹ́ kùnà, mi ò fẹ́ fìdí rẹmi. Àwọn tí wọ́n ti rìn lọ ṣáájú tó ti fìdí kùnà wọn látúnṣe mọ́. Èmi sì wà láyé lónìí, àkókò àtúnṣe sì wà fún mi. Olúwa ràn mí lọ́wọ́ láti má kùnà, jọ̀wọ́ ṣàánú fún mi. Lápò Ọlọ́run wa sọ, ràn mí lọ́wọ́ má jẹ́ kùnà, mo kọ̀ láti fìdí rẹmi lórúkọ Jésù. Gbé mi ró, tèmi mú fagbára fún mi, ràn mí lọ́wọ́ oore ọ̀fẹ́ láti rìn. Olúwa fi fún mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká wo tí Paul sọ ṣáájú tá a ti kà lẹ́ẹ̀kan. Ó ní ìlépa tòun ni wípé kóhun ó lè kó ipa àtìpín nínú àjíǹde àwọn òkú. Jẹ́ ká sọ fún Ọlọ́run, agbára Ọlọ́run láti rìn láìlábùkù àti láìlábàwọ́n, Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí lórúkọ Jésù. Ẹ̀rí ìtò wà nú ọkàn Paul níjà sọ, Olúwa dáwọ́lé ọkàn tèmi náà, dáwọ́lé ọkàn tèmi náà. Jẹ́ kémi náà kó lè ní ìlépa tó máa gbóná jọjọ bí iná. Dáwọ́lé èmi náà Olúwa, kí lè ní ìlépa rere bí ti Paul yìí. Kémi náà kó lè nírú ìlépa báyìí lójoojúmọ́, ìlépa tí ó máa mú mi kí ìsara. Olúwa oore ọ̀fẹ́ láti ní ìlépa rere, Olúwa fi fún mi lórúkọ Jésù. Mi ì fẹ́ rìnrìn àjò gbàgbọ́ mi bí ẹni tí ò ní bí rè. Oore ọ̀fẹ́ fún mi Olúwa, mo fẹ́ sá eré ìje yìí bí aníbíire ni mo fẹ́ jẹ́. Mi ì fẹ́ jẹ́ aláìníbíire. Oore ọ̀fẹ́ láti sá eré ìje bí ẹni tó níbíire, Olúwa fi fún mi. Olúwa ṣàánú fún mi o, ràn mí lọ́wọ́ lórúkọ Jésù. Yá dúpẹ́ torí pé Ọlọ́run wa ti gbọ́. Ẹ yá yin Ọlọ́run wa kó ṣeun. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. Àkókò tó fún wa láti yin Ọlọ́run lógo. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Ọpẹ́ ni fún Ọlọ́run tó dá wa sí. Ká dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ká lọ́wọ́ Bàbá. Sọ fún kó ṣeun. Sọ fún kó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Bàbá mímọ́. Dúpẹ́ lọ́wọ́ Bàbá. Sọ fún kó ṣeun. Sọ fún kó ṣeun. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ Bàbá. Sọ fún kó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Bàbá mímọ́. Dúpẹ́ lọ́wọ́ Bàbá. Sọ fún kó ṣeun. Sọ fún kó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Bàbá o. Dúpẹ́ lọ́wọ́ Bàbá.
Go.
Hallelujah. Àkókò tó láti kọ orin ìjọsìn. Ó wà lórí orin kìíní, ojú ewé kejì, ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀ ẹ̀yin tí gbogbo ọkàn rẹ̀ ṣe déédé. Àmín. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Ẹ̀yin tó kàn rẹ̀.
Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run fún àǹfààní mi ta ní láti wà níwájú ẹ̀ lónìí yìí lẹ́ẹ̀kan sí. Mo sì gbàdúrà wípé ní orúkọ Jésù Ọlọ́run alágbára kò ní jẹ́ ká ṣe lásán. A dúpẹ́ lọ́wọ́ àwọn akọrin wa fún orin ẹ̀mí tó dáa tí wọ́n ti fún wa. Ní orúkọ Jésù Ọlọ́run á tún ohun yín ṣe. Ọlọ́run á sì máa sọ agbára yín dọ̀tun. Bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ oníwàásù wa Pétérù tí wọ́n ti mú wa lọ sí nínú ẹ̀kọ́ ilé ọjọ́ ìsinmi. Ẹ ṣeun, Ọlọ́run á fi okun kún okun tẹ̀yin náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa Ọlọ́run alágbára, dúpẹ́ fún àǹfààní mi ta tún ní lónìí. Kìí ṣe mímọ̀ ṣe wa, oore ọ̀fẹ́ la rí gbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti wà nínú àwọn tí ó tún sìn tí ó sì tún yìn yín lógo lónìí. A dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run bá dáàbò yín bò wá láàrin ọ̀sẹ̀ tó kọjá sásìkò yìí. Ẹ jẹ́ kó ohun burúkú kan ṣẹlẹ̀ sí wa. Ó ṣe pé àwọn ohun burúkú ò ṣẹlẹ̀ níta. A gbé orúkọ yín ga torí pé ẹ jẹ́ kí wọ́n dé ọ̀dọ̀ tiwa. Ẹ pa wá mọ́, ẹ pa gbogbo ẹbí wa mọ́, ẹ pa gbogbo ìdílé wa mọ́. Olúwa, ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù, Olúwa ẹ gba ọpẹ́ wa. Lásìkò yìí a fẹ́ gbọ́rọ̀ yín. Ọba àwọn ọba tó ní ọ̀rọ̀, lórúkọ Jésù, Olúwa ẹ sọ ọ̀rọ̀ yín sínú ayé wa. Ọlọ́run alágbára, ẹ rán ọ̀rọ̀ yín síta. Ní orúkọ Jésù, kí ọ̀rọ̀ yín ó sì mú wa lára dá. Mo yọ̀ǹda ara mi fún ọ̀rọ̀ yín lónìí. Ní orúkọ Jésù, Olúwa ẹ lò mí. Ẹ sọ̀rọ̀ láti ẹnu mi jáde. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní gbogbo ibi tá a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀mí mọ́ lórúkọ Jésù yá ẹ jọba níbẹ̀. A dúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí mo fẹ́ ká kàn tẹ̀síwájú díẹ̀ nínú kókó ọ̀rọ̀ kan tí a ti ń sọ bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, tí mo pè ní tọ́jú ẹ̀mí rẹ. A ti sọ̀rọ̀ ní bí ọ̀sẹ̀ méjì lórí ẹ̀, ṣùgbọ́n lágbára Ọlọ́run
gbogbo èyí tó kù ni a ó sọ tán lẹ́nu. Mo sì gbàdúrà wípé ní orúkọ Jésù gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ ká gbọ́ tàbí tó fẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ yìí yóò sọ sínú ayé wa, ọ̀rọ̀ náà yóò sì tún ayé wa ṣe. Bíbélì kíkà kan náà tá ń lò láti gbà yìí òun náà la ṣe máa lò lónìí. A máa kà nínú ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 26. Mátíù orí 16 ẹsẹ̀ 26. Màá kà láti bí báyìí. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó bá jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí li ènìyàn bá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀? Béèrè ńláńlá. Èrè kí ni fún ènìyàn tí ó bá jèrè gbogbo ayé tó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí ni èèyàn lè fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí ẹ̀? Tẹ́ bá rántí, fún àǹfààní àwọn tí ò sí nínú àwọn ìsìn méjì tá ti sọ ọ̀rọ̀ yìí, màá kàn ṣàlàyé díẹ̀ àwọn kókó tó ṣe pàtàkì tí a tún lè bá pàdé nínú orí ọ̀rọ̀ yìí lónìí. Bàbá rántí dáadáa, mo sọ wípé nínú Bíbélì ìkankan náà tí Bíbélì sọ̀rọ̀ nípa pé kò ní pàṣípàrọ̀, òun ni ẹ̀mí wa. Gbogbo nǹkan tó kù òun ni ó ṣe pààrọ̀. Gbogbo nǹkan tó kù ní tí èèyàn bá sọ ọ́nù tàbí tó bá dìbàjẹ́. Kódà àwọn dókítà olóyìnbó wọ́n ṣe ń gbìyànjú láti ṣe pàṣípàrọ̀ ẹ̀ tàbí kí wọ́n tún èyí tó wà níbẹ̀ ṣe. Ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ ẹ̀mí, kò sí pàṣípàrọ̀ kankan fún ẹ̀mí rárá. Tẹ́ bá sì tún rántí, mo sọ wípé ìkan mẹ́ta ni Ọlọ́run dà papọ̀ tó sọ wá di ènìyàn. Ìkan mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ mẹ́nu bà. Ìkan àkọ́kọ́ òun ni ẹ̀mí wa, tá gbàgbọ́ wípé ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run nígbà tí Ọlọ́run dá èèyàn tó ń mí èémí sí. Ẹ̀kejì ni ọkàn wa, ẹ̀kẹta sì ni ara wa. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló dà papọ̀, Ọlọ́run dàpọ̀ tó jẹ́ ènìyàn. Mẹ́tẹ̀ẹ̀ta náà ló wúlò, mẹ́tẹ̀ẹ̀ta náà ló sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Mo sì fi ìdí eléyìí múlẹ̀ nínú Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 23. Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 23, níbi tí apọ́stélì Paul tó ti gbàdúrà fún wa. Ó ní kí Ọlọ́run àlàáfíà tìkára rẹ̀ kí ó sọ yín di mímọ́ pátápátá, kí a sì pa ẹ̀mí ení, ọkàn èjì àti ara yín mọ́. Ìkan mẹ́tẹ̀ẹ̀ta náà nìyẹn tí Ọlọ́run dà papọ̀ tí ó sọ wá di ènìyàn. Ó ní kí a pa mọ́ pátápátá ní àìlábùkù ní ìgbà wíwá Jésù Kristi. Kí wá ni ẹ̀mí? Kí ni ọkàn? Kí ni ara? Ẹ jẹ́ kí mẹ́nu bà kó tó di pé mo lọ sínú ìwàásù tí òní. Sọ wípé ẹ̀mí òun nìkan tí Ọlọ́run mí sí wa nínú. Ara ni ohun tí Ọlọ́run gbà tó po erùpẹ̀ papọ̀ àti àwọn nǹkan míì tí Ọlọ́run fi dá ènìyàn. Ara ló mú jáde, ẹ̀mí ni Ọlọ́run mí sí wa nínú. Ṣùgbọ́n ọkàn wa ó wà lágbede méjì, ara àti ẹ̀mí. Ọkàn wa ó wà lágbede méjì, ara wa àti ẹ̀mí wa. Òun ló ń ṣiṣẹ́ fún àwọn méjèèjì. Ọkàn wa dàbí agbárí ẹ̀rọ ayárabíàṣá, èyí tá a pè ní processor ti kọ̀mpútà. Òun ni ibi tí a ti ń ṣe gbogbo nǹkan, tá a ti ń ro gbogbo nǹkan, tí a ti mọ kí ni ara fẹ́ ṣe, kí ni ẹ̀mí fẹ́ ṣe. So ọkàn wa ló wà láàrin àwọn méjèèjì. Ó sì dàbí ká ní lọ́pọ̀lọpọ̀ gbà ọkàn a máa ṣiṣẹ́ púpọ̀ fún ara ju ti ẹ̀mí lọ, tàbí kí n sọ wípé àwa gangan la mọ ohun tá a fẹ́ kí ọkàn wo ṣiṣẹ́ fún púpọ̀. Nígbà tí èèyàn bá ti lè ní ìpinnu tó fẹ́ kí ọkàn ló ṣiṣẹ́ fún, ara ni ọkàn máa ṣiṣẹ́ fún ní gbogbo ìgbà. Jésù Kristi fi sọ wípé àwọn nǹkan míì ó wà tó wu ọkàn wa, tọkàn wa fẹ́ ṣe, ṣùgbọ́n tó ṣe àìlera fún ara wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́.
bá ṣe ń lọ sínú ọ̀rọ̀ náà ní orúkọ Jésù, Ọlọ́run á fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Kíní kan tí mo mọ̀ ní pé ilé ayé wa yìí bá ní ìtumọ̀ dáadáa, ìbá sì rọ̀ wá lọ́rùn ká ní gbogbo wa lè fi ara balẹ̀ jókòó kí a sì wá ìdáhùn sí ìbéèrè kan tí ó lè ṣaláì má wáyé ní àwọn àsìkò kan nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. Ìbéèrè yìí máa ń wáyé ní gbogbo ìgbà. Tí a bá lè jókòó tí a farabalẹ̀ dáhùn rẹ̀, ilé ayé bá rojú, ìgbà wa bá rọ̀ wá lọ́rùn, àbá mọ kí ni ohun tá a fẹ́ fún ayé wa. Ẹ pé kí ni ìbéèrè náà? Ìbéèrè ni kí ni nǹkan tí a lè sọ ẹ̀mí wa nù fún, tàbí kí ni nǹkan tó gba ẹ̀mí wa lọ́wọ́ wa. Kí ni nǹkan, báwo ló ṣe tóbi tó tí a rò wípé a lè sọ ẹ̀mí wa nù fún. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ wa ní béèrè yìí. Ká wo gbogbo nǹkan tó wà láyìíká wa, àwọn nǹkan tó wà nínú ayé yìí, báwo ló ṣe tóbi tó lè gba ẹ̀mí wa? Báwo ló ṣe tóbi tó tá lè sọ ẹ̀mí wa nù torí ẹ̀? Tó bá yẹ pé ìdáhùn ti tèmi, ìdáhùn tí n bá fún ni pé kò sí ohunkóhun tí ó tó gba ẹ̀mí wa kúrò nínú ọwọ́ wa. Ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ wípé ìwà àìronújinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, òun ló máa fi ń fà tí wọ́n fi rò wípé àwọn nǹkan kan ṣe pàtàkì jùlọ, kódà tí ó bá gba ẹ̀mí wọn lọ́wọ́ wọn kò sí ohun tó kàn wọ́n. Ìwà àìronújinlẹ̀ ni. Ìwà àìronújinlẹ̀ ni. Tí a bá mọ pàtàkì ohun tí ẹ̀mí jẹ́, ó yẹ ká mọ̀ wípé kò sí nǹkan kan tó tóbi tí ó yẹ kí ó lè gba ẹ̀mí wa lọ́wọ́ wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Onígbàgbọ́, ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Onígbàgbọ́, ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń wá lónìí, ṣùgbọ́n tí wọn ò bìkítà bẹ́ẹ̀ ni wọ́n bá sọnù sí. Ọ̀pọ̀lọpọ̀ ń wá owó dára lọ́pọ̀lọpọ̀. Kódà Bíbélì náà sọ nínú ìwé mọ́ wípé owó ni ìdáhùn gbogbo, léyìí tó fi hàn wípé Ọlọ́run ò lòdì sí ká má lówó. Ṣùgbọ́n nígbà tó bá ti di wípé owó ti fẹ́ gba ẹ̀mí wa lọ́wọ́ wa, kò mú làákàyè lọ́wọ́ mọ́. Nítorí Bíbélì náà ló sọ wípé owó tàbí ọrọ̀ a máa gún ìhẹ́, a máa hu ìhẹ́ bí ẹyẹ idì, èyí tá mọ̀ sí àṣá, tí a sì fò lọ. Owó tí ọ̀pọ̀lọpọ̀ fi gbogbo tọ́pọ̀lọpọ̀ ń wá débi wípé ó lè gba ẹ̀mí wọn kúrò lọ́wọ́ wọn. Owó yìí a máa hùkẹ́ bí ẹyẹ idì. Ẹ jẹ́ kí n kà fún wa nínú ìwé Òwe orí 23 ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 5. Ó ní má ṣe làálàá àti lọ́rọ̀, ṣíwọ́ kúrò nínú ìmòye ara rẹ. Ìwọ á fi ojú rẹ wò ó, kì yóò sì sí mọ́, nítorí ọrọ̀ hu ìyẹ́ apá fún ara rẹ̀ bí idì tí ó ń fò ní ojú ọ̀run. Nínú èdè òyìnbó akọ dada jù báyìí lọ. Ipe owó ó máa gún ìhẹ́, ó máa hu ìhẹ́ bí ẹyẹ idì tí a sì fò lọ fún ara rẹ̀. Ó bá tán, nǹkan tá à ń fi gbogbo ayé wa wá. Ìkan tó fẹ́ gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀. Kí ni nǹkan mi tó tún gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀? Tẹ́bí tọ́pọ̀lọpọ̀ ń fẹ̀mí wọn ṣòfò fún. Bí ilé. Ṣé Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ nílé? Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ìgbà tí Jésù tẹ́ ń sọ̀rọ̀ níbi ilé tó ṣàlàyé, tó lo òwe kan nípa ìkọ́lé, ó tún gbà wá níyànjú pé ká jẹ́ ọlọ́gbọ́n tí a kọ́lé wa sórí àpáta ni. Léyìí tó fi hàn wípé Ọlọ́run fúnra rẹ̀ kò sọ wípé ká má kọ́lé. Ilé dára lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ṣé ilé tó gba ẹ̀mí wa, ṣé ilé tó ṣe pàṣípàrọ̀ fún ẹ̀mí wa? Torí ilé a máa gbó.
ilé tí tọ́pọ̀lọpọ̀ lo ẹ̀mí ẹ̀ láti kọ́ tí wọn bìkítà bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ sọnù lógún ọdún, àwọn lẹ́yìn ò fi bẹ́ẹ̀ kò wọ àsìkò yìí mọ́. àwọn ilé 30 ọdún, àwọn lẹ́yìn ò fi bẹ́ẹ̀ wọ àsìkò yìí mọ́, kò sẹ́ni tí ó rí tí ó kan sára sí mọ́. àwọn ilé táwọn yẹn ti ṣe sàdákátà sí ní ayé ìgbà tí wọ́n kọ́, ayé sí kò fi bẹ́ẹ̀ wúlò mọ́. ọ̀pọ̀lọpọ̀ ilé ni a tún là ń dà wó lulẹ̀ tí a sì tún kọ́. léè tó yàn yín pé ilé náà kò tó nǹkan tó yẹ kí a sọ ẹ̀mí wa nù sí, kò tó bẹ́ẹ̀. tàbí mọ́tò tó yẹ pé ọdọọdún ló ń jáde, tó yẹ mọ́tò ọdún 10, ọdún 12, 15 sẹ́yìn, kò ṣe pé mọ́tò tí yẹn lè rà lásìkò yìí tí ó máa tí ó sọ pé káwọn yẹn wá máa bóhun yọ̀. ẹni tó fẹ́ pe èrò pé kí wọ́n wá wọ́n bóhun yọ̀ fún ọkọ̀ tó ń rà, ajẹ́pọ̀kọ̀ tó jẹ́ ọdún tó kọjá tàbọ́dún tá ṣẹ̀ṣẹ̀ mú tàbọ́dún tó ń bọ̀ ní ọkọ̀, kò tó nǹkan tó yẹ ká sọ ẹ̀mí wa nù sí. àti gbogbo àwọn nǹkan míì, ẹlòmí agbára àti ipò, wọ́n lè fi gbogbo ẹ̀mí wọn wá agbára àti ipò lọ́pọ̀lọpọ̀ wọ́n fẹ́ ní tàbí agbára ni wọ́n ti fi sọ ẹ̀mí wọn nù sọ́wọ́ Sátánì. ipò dá, agbára dá. Bíbélì tẹ̀ tó sọ wípé ká tún máa tẹríba fún àwọn alágbára, ká máa tẹríba fún àwọn ọba, àwọn tó ní ipò tó wọ́n ti jẹ́ aṣíwájú wọn. ẹ rí pé ipò Ọlọ́run ló sọ pé kéèyàn má ní, ṣùgbọ́n nígbà tó bá ti di pé ó fẹ́ ta kàǹgbà pẹ̀lú ẹ̀mí wa, kò wúlò mọ́. ẹ jẹ́ ká ṣọ́ra. ìkan méjì ni mo mọ̀ nípa ipò, agbára tàbí iṣẹ́. ìkan àkọ́kọ́ ni wípé wọ́n lè fìyàn sílẹ̀. ìkan kejì ni pé tí wọ́n bá fìyàn sílẹ̀, àwa gan lè fi wọ́n sílẹ̀. ó ṣeéṣe torí gbogbo wọn náà ní àkókò títí wọn. gbogbo nǹkan tó ní àkókò àti sáà báyìí kò yẹ kí wọ́n kó jẹ́ nǹkan tí a lè fi gbogbo agbára wa tí ó gba ẹ̀mí wa lọ́wọ́ wa. onígbàgbọ́, ẹ jẹ́ ká kíyèsára. gbogbo nǹkan wọ̀nyí pátápátá ìkan ayé lásán ni wọ́n. ayé lásán ni wọ́n, ayé la ti bá wọn, ayé la ó sì fi wọ́n sí. ọ̀pọ̀lọpọ̀ ti ní wọn síwájú wa tí wọ́n sí mọ́. ọ̀pọ̀lọpọ̀ ti ní wọn síwájú wa tí wọ́n ti papòdà. ọ̀pọ̀lọpọ̀ ní ó sì tún ní wọn lẹ́yìn wa, léyìí tó fi hàn wípé àwa ta ní wọn lọ́wọ́ ń sìn náà kò yẹ kí wọ́n lè gba ẹ̀mí wa lọ́wọ́ wa, nítorí àsìkò ń bọ̀ tí àwa ló fi wọ́n sílẹ̀. ẹ jẹ́ kí n sọ ìtàn. mo gbọ́ ìtàn ọba kan nígbà kan. ìtàn yìí náà lè wúlò fún wa. ìtàn àròsọ ni. wọ́n ní ọba yìí ní ìyàwó 4, ṣùgbọ́n ìgbà tó yá ikú kànlẹ̀kùn, ó mọ̀ kó ń fẹ́ kú. ṣe mọ̀ pé àwọn àgbàlagbà ayé ìjọ́hun tí ikú bá ti dé, ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀. ó ti mọ̀ wípé àsìkò òun ti ń parí lọ, ikú ti fẹ́ dé. ó wá pe àwọn ìyàwó ẹ̀ lọ́kọ̀ọ̀kan. ìyàwó tó kọ́kọ́ pè ní èyí tó fẹ́ kẹ́yìn, ìyàwó kẹrin. ó sọ fún wípé ikú ti dé o, ṣe mọ̀ pé mo sì fẹ́ràn, mo fẹ́ kájọ máa lọ, ká lè wà papọ̀ lẹ́yìn ikú. torí bóun mo ṣe fẹ́ràn tó, ṣe mọ̀ wípé àti góòlù àti dáyámọ́ndì àti gbogbo ohun ẹ̀ṣọ́ pátápátá ni mo máa ń rà fún ọ, tí mo sì máa ń tọ́jú rẹ ní gbogbo ìgbà. mi ò fẹ́ kí ẹrú lásán ó sì mí lọ kọjá ayé yìí. ìwọ gangan mo fẹ́ kó bá mi lọ, jẹ́ ká jìjọ máa lọ. ṣùgbọ́n ìyàwó kẹrin sọ fún pé ọkọ mi kò lè ṣeé ṣe o, èmi ò ní lè bá yín lọ. ọba ìyanu pé bí mo ṣe fẹ́ràn rẹ tó, tí mo tọ́jú rẹ tó, o ò lè bá mi lọ. ó lóun ò lè bá yín lọ. kúrò níwájú ọba. ọba pé ìyàwó kẹta náà, ọba fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. ṣùgbọ́n ohun tó wà nínú ìyàwó kẹta ni pé ọba máa fi ìyàwó kẹta yìí yangàn láàrin àwọn ọba ẹgbẹ́ rẹ̀. ó máa ń fẹ́ kí gbogbo èèyàn rí ìyàwó kẹta òun dáadáa, bóyá torí ó lẹ́wà. ọba pé ó tún ṣàlàyé fún sọ pé mo fẹ́ràn rẹ dáadáa, mo máa fi ẹ́ yangàn láàrin àwọn ẹgbẹ́ mi, gbogbo ẹ̀ ló sì mọ̀ mí mọ̀ ẹ́. ikú ti fẹ́ dé báyìí o, mo fẹ́ káti kó sinmi lọ, kájọ gbé papọ̀ lẹ́yìn ikú. ìyàwó kẹta náà ní kò ṣeé ṣe, òun ò lè tẹ̀lé yín o, ẹ̀ ní bínú sí mi o, mi ò ní lè tẹ̀lé yín o. kódà
bí ẹ bá ti kú tán sí ẹ̀dá tẹ̀síwájú. Ìyàwó kẹta kó tó parí ọ̀rọ̀ rẹ̀ ó ti kúrò níwájú ọba, ó ti kúrò, ó ti lọ títí ẹ̀. Ó wá pé ìyàwó kejì, ó sọ fún ìyàwó kejì náà wípé àwọn méjì tó kù láwọn ò lè tẹ̀lé mi, mọ̀ pé ìwọ lè tẹ̀lé mi, ṣọ́ pájọ máa ń jẹ gbogbo adùn, àjọ jẹ ni gbogbo ohunkóhun tó da nínú ààfin àjíjọ jẹ ni, àjọ ń mu ni. Jọ tẹ̀lé mi lẹ́yìn ikú ká lè jọ gbé papọ̀ lẹ́yìn ikú. Ìyàwó kejì náà ní kò ṣeé ṣe, èmi ò lè tẹ̀lé yín o, ṣùgbọ́n máa ṣe kinní kan. Ohun tí máa ṣe ni pé tẹ́ bá ti kú báyìí máa ṣètò ìsìnkú tó dáa fún yín. Kábíyèsí mi ò ní lè tẹ̀lé yín lọ. Ibi tó ti ń sọ̀rọ̀ yín lọ́wọ́ ní ẹnìkan sọ lẹ́yìn láti ẹ̀yìn wípé mo ṣetán láti tẹ̀lé yín kábíyèsí. Pẹ̀lú ìgbàgbọ́ kábíyèsí wẹ̀yìn, ta ló ń sọ̀rọ̀? Ó wá jẹ́ ìyàwó àkọ́kọ́ kábíyèsí. Mo ṣetán láti tẹ̀lé yín. Kábíyèsí ní ìwọ ṣetán láti tẹ̀lé yín, olóhùn ṣetán láti tẹ̀lé yín. Kábíyèsí bá gbójú sókè, ó bẹ̀rẹ̀ sí sunkún. Kí ni ohun tó fà tí ọba fi ń sunkún ni pé ìyàwó àkọ́kọ́ yìí nìkan ni ò tọ́jú. Ìyàwó àkọ́kọ́ yìí nìkan ni ò ráyè fún. Ìyàwó àkọ́kọ́ yìí nìkan ni ò ń gbọ́rọ̀ sí lẹ́nu. Ó bá bẹ̀rẹ̀ sí sunkún, ló bá bẹ ìyàwó, má bínú, mi mọ̀ wípé irú èèyàn báyìí ní ẹ̀, ìwọ nìkan ni mi ò dẹ̀ tọ́jú, ìwọ nìkan ni mi ò ráyè fún, má bínú sí mi, ká ní mo mọ̀ ni ìbá ti tọ́jú ẹ̀ jù báyìí lọ, ká ní mo mọ̀ ni ìbá ti ráyè fún ọ, ká ní mo mọ̀ ni ìbá ti ṣe dáadáa fún ọ. Ìyàwó àkọ́kọ́ nìkan ló ṣetán láti bá kábíyèsí kúrò láyé tí ó bá gbé lẹ́yìn ikú. Kí ni ìtàn yìí kọ́ wa? Ta làwọn ìyàwó yìí? Ìyàwó kẹrin tí ò fẹ́ bá kábíyèsí lọ, òun ni ara yìí a ò lè gbé kúrò láyé. Ṣé àwọn pípọ́ sọ pé kábíyèsí máa ń ra góòlù fún, ó ra dáyámọ́ndì fún, ó ra gbogbo ẹ̀ṣọ́ fún, bá a ṣe ń tọ́jú ara wa tọ́lọ́jọ́ bá ti dé kò lè bá wa kúrò láyé yìí. Ara wa kúrò, òun náà kọ́kọ́ pẹ́ ìdá lọ́dọ̀ wa. Ìhun tá ráyè fún lónìí nìyẹn, nǹkan tara tá a lè mú kúrò nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ nítorí nǹkan tara ó ti sọ ẹ̀mí ẹ̀nù. Nǹkan tara ti gba Ọlọ́run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. Kò a lè mú wọn kúrò láyé, kódà bó ti wù ká tọ́jú ara wa tó. Ìgbà tó bá máa fi di 100 ọdún, gbogbo ìtọ́jú tá a ṣe sí ara yóò ti rẹ̀. Ṣé kò yẹ ká tọ́jú ara wa? Ó yẹ ká tọ́jú ara wa. Ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ kókó ohun tí a gbọdọ̀ fi sọ ẹ̀mí wa nù. Ìyàwó kejì òun ni dúkìá. Ṣé mọ̀ pé mo sọ wípé ìyàwó kejì tó jẹ́ bí dúkìá, ọba fẹ́ràn rẹ̀, ó máa fi yangàn láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àti láàrin gbogbo ìlú. Àwọn dúkìá ọba ní tó bá jáde, ẹni àwọn dúkìá wa, ẹni tó bá ṣe ra mọ́tò tuntun, ẹni wọ́n ṣe wọ́n á tanná sí, wọ́n máa gbé káàkiri gbogbo ìgboro tí káwọn èèyàn lè rí wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ rà. Tàbá ṣẹ̀ṣẹ̀ kọ́lé tuntun, á pe àwọn èèyàn pé ẹ wá bá wa ṣe àjọyọ̀ torí mo ṣẹ̀ṣẹ̀ kọ́lé tuntun, wọ́n pè wọ́n a fẹ́ wẹ̀ ẹ́. A máa ń fi ìyàwó kẹta, a máa fi yangàn láàrin àwọn ènìyàn. Gbogbo nǹkan tó kù ta ní tó jẹ́ bí dúkìá la máa fi yangàn láàrin àwọn ènìyàn. Ṣùgbọ́n àwọn dúkìá gẹ́gẹ́ bí ìyàwó kẹta náà ṣe sọ, kò lè bá wa lọ. Dúkìá wa ò lè bá wa lọ, kò lè bá wa kúrò níbí. Ayé láti rí wọn, ayé láti bá wọn, ayé la fi wọn sí. Bẹ́ẹ̀ sì ni ìyàwó kejì mú sọ pé ó máa ń bọ́ba jẹun, ó ń bọ́ba ṣe àríyá. Ìgbà tó yá tí ọba fẹ́ lọ, tó pé ìyàwó kejì náà lóhun ò ráyè, òun ò lè lọ. Ṣùgbọ́n wọn ó ṣètò ìsìnkú tó dá fún ọba. Kí ni ìyàwó kejì? Àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀, kódà àwọn ọmọ wa, gbogbo àwọn ọ̀rẹ́ tájíjọ ń jẹ adùn ayé, gbogbo àwọn ará wa tájíjọ ń gbádùn,
tá a bá jẹ́ kí wọ́n gba ẹ̀mí wa lọ́wọ́ wa ká sọ ẹ̀mí wa nù nítorí wọn wọn ò lè bá wa kúrò níbí, wọn ò lè bá wa kúrò níbí. òun náà sọ wípé dúkìá wọn ò lè bá wa lọ, kábíyèsí mi ò lè bá yín lọ, àwọn dúkìá àwọn ará wa náà wọn ò lè bá wa lọ, ara wa gan ò lè bá wa lọ. ṣùgbọ́n ìyàwó kẹrin tó sọ wípé òun ó tẹ̀lé ọba òun ṣe tán, òun ni ẹ̀mí wa. ẹ̀mí wa nìkan ni ó kù wá kù, torí ẹ̀ la gbọ́dọ̀ fi sọ ẹ̀mí wa nù, torí ẹ̀ la gbọ́dọ̀ fi tọ́jú ẹ̀mí wa. ṣe rí ohun tó kan Ọlọ́run jù nínú ara wa, nínú gbogbo ayé wa bá ṣe wà yìí, òun ni ẹ̀mí wa, òun ló kan Ọlọ́run jù. Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti lè tọ́jú ẹ̀mí wa, òun nìkan, òun ni ó kù wá kù. ẹ jẹ́ ká tọ́jú ẹ̀mí wa. ìtàn yìí kan fìdí múlẹ̀ nínú Bíbélì. tá bá wọnú hallelujah inú ìwé Lúùkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kọkàndínlógún sí ẹsẹ̀ 30. Bíbélì sọ̀rọ̀ nípa àwọn méjì níbẹ̀, ọlọ́rọ̀ àti tálíkà. àwọn méjèèjì wọ́n jọ wáyé, wọ́n jọ ṣe gbogbo nǹkan tí wọ́n máa ṣe, wọ́n sì jọ kú papọ̀. ṣùgbọ́n mi ò fẹ́ kí n fẹ́ sọ gbogbo tàn yí dálẹ̀. ìkan tí mo fẹ́ ká dìmú nínú rẹ̀ ni wípé ìgbà tí wọ́n kú, òṣì ọlọ́rọ̀ ò bá lọ sọ́run. ṣẹgbẹ́ mi, òṣì rẹ̀ kò bá lọ sọ́run, ọrọ̀ ọlọ́rọ̀ kò bá lọ sọ́run. ìkan kan náà tí wọ́n jọ mú kúrò láyé, òun ni ẹ̀mí wọn. ìkan kan náà táwọn méjèèjì jọ mú kúrò láyé, òun ni ẹ̀mí wọn. ẹ̀mí wa ṣe pàtàkì. nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 63 ẹ̀mí ní jíjẹ́ sọ wípé ẹ̀mí ní sọ ní di ààyè, ara ò ní èrè kankan fún wa. ẹ jẹ́ ká tọ́jú ẹ̀mí wa. ẹ̀mí nìkan òun ní sọ ní di ààyè, ara kò ní èrè kankan fún wa. ẹ jẹ́ kí n tètè ṣe ìtókù torí àsìkò wa. kí ni àwọn nǹkan mẹ́ta tí kò jẹ́ kí a lè tọ́jú ẹ̀mí wa dáradára? àwọn nǹkan mẹ́ta yìí mo fẹ́ sọ lásìkò yìí. ẹ jẹ́ ká lọ sínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ 16. Jòhánù kínní orí kejì ẹsẹ̀ 16. màá kà láti bí. nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́kúfẹ́ ara àti ìfẹ́kúfẹ́ ojú àti ìrera ayé kìí ṣe ti baba bí kò ṣe ti ayé. ìkan mẹ́ta yìí, ìfẹ́kúfẹ́ ara, ìfẹ́kúfẹ́ ojú àti ìrera ayé. ìrera ayé yìí túmọ̀ sí ìgbéraga, ohun tó mú ní gbéraga. ìkan tí a rí tí tó dàbí ká ní lójú wa atóbi ju àwọn tó kù lọ. òun ní ìrera ayé, ìgbéraga, bí ipò, bí agbára, bí àṣẹ. ìfẹ́kúfẹ́ ara, ìfẹ́kúfẹ́ ayé àti ìgbéraga. àwọn nǹkan mẹ́ta tó tètè máa ń jẹ́ kí a sọ ẹ̀mí nù nìyẹn ní kíákíá. Ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn. gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, òun la sì rí àpẹẹrẹ rẹ̀ nínú ìtàn ọba tí mo sọ. ìfẹ́kúfẹ́ ara, ìfẹ́kúfẹ́ ayé àti ìfẹ́kúfẹ́ ojú àti ìgbéraga. ní orúkọ Jésù, mo gbàdúrà fún wa pẹ̀lú agbára Ọlọ́run ọba, a ò ní sọ ẹ̀mí wa nù, a ò ní sọ ẹ̀mí wa nù. lórúkọ Jésù, a ò ní sọ ẹ̀mí wa nù. Bíbélì sọ wípé gbogbo àwọn nǹkan ìfẹ́kúfẹ́ ara, ìfẹ́kúfẹ́ ojú àti ìgbéraga yìí pé wọn kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. wọn kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. ayé láti bá wọn, ayé la ó sì fi wọ́n sí. kí ni Bíbélì Jésù sọ, kàmí kí ni Bíbélì sọ nípa àwọn ìfẹ́kúfẹ́ ara yìí? nínú Pétérù kínní orí kejì ẹsẹ̀ 11 ó ní, olùfẹ́, mo bẹ̀ yín
bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí bá ọkàn jagun. Ẹ jẹ́ ká fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí bá ọkàn jagun. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 24 náà sọ ìkan tó tún farapa bẹ́ẹ̀. Ó ní kí ẹ sì di titun nínú ní ẹ̀mí inú yín, kí ẹ sì gbé ọkùnrin titun wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ká gbé ọkùnrin titun wọ̀. Ara àwọn kan tó lè yọ wá kúrò nínú ìbárí ayé, tó lè gbà wá kúrò nínú sísọ ẹ̀mí wa nù, òun ni Bíbélì ti sọ yìí. Àkọ́kọ́, ó ní kí a fà sẹ́yìn nínú ìfẹ́kúfẹ́ ara. Òun ni nǹkan tó ń bá ọkàn jagun ní gbogbo ìgbà. Ẹ̀kejì, ó ní kí a gbé ọkùnrin titun wọ̀. Ọkùnrin titun ó ní ká gbé wọ̀, òun ni èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́. Ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 14 náà tún sọ, ó tún fún wa ní ọ̀kan sí. Ó ní ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀, kí ẹ má sì pèsè fún wa, kí ẹ má sì pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣẹ. Ṣe rí pé ara ó ní agbára lórí wa lọ́pọ̀lọpọ̀ tí a bá tètè mójútó. Ara ni ó ní agbára lórí wa, ó sì lè mú kí a sọ ẹ̀mí wa nù. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ràn wá lọ́wọ́. Àkọ́kọ́, ó ní ká kíyèsára, ká fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara. Òun gangan ló ń gbé ogun ló máa ń gbé ogun ja ọkàn wa. Ẹ̀kejì, ó ní ká gbé ọkùnrin titun wọ̀. Ta lọkùnrin titun yìí tí Éfésù ń sọ? Éfésù orí 4 sọ ń parí. Òun la rí nínú Róòmù orí 13 ẹsẹ̀ 14. Jésù Kristi ni. Ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀, kí ẹ má sì pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣẹ. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, a ò ní sọ ẹ̀mí wa nù. Ohun kan tó máa ń ṣiṣẹ́ tako ẹ̀mí ní gbogbo ìgbà, òun náà ni ara wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ayé wa la máa ń ní lásìkò máa dé ta ní láti yan ohun kan, yálà sí ara tàbí sí ẹ̀mí. Ní gbogbo ìgbà la máa ní láti yàn. Ọkàn wa ló máa ń ràn wá lọ́wọ́ láti yàn sí ara tàbí sí ẹ̀mí. Èyí tá a yàn sí ara, tó ẹ pé òun la dojúkọ, ta fi gbogbo ara wa, ta ti gbogbo ara jì fún, wọn ń pẹ́ ohun táyé lásán ni wọ́n. Ṣùgbọ́n ní ti ẹ̀mí, ó máa ń jẹ́ ohun ayé yìí àti ayé tó ń bọ̀. Ní orúkọ Jésù, a ò ní ṣìyàn lásìkò tó yẹ ká yàn. Ẹ jẹ́ ká gbìyànjú. Tírú àsìkò báyìí bá dé, láti yàn, torí gbogbo ìgbà náà lásìkò yìí máa ń wá sínú ayé wa láti yàn. Ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ Ọlọ́run yìí nínú Jòhánù orí 6 ẹsẹ̀ 63 tí a kà lẹ́ẹ̀kan. Ó wí pé ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ẹ̀mí ní sọ nídà tó bá ti tó àsìkò fún wa láti yàn. Ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ yìí tí Jésù sọ yìí pé ẹ̀mí nìkan ní sọ nídìí ààyè. Ẹ jẹ́ ká yàn sípa ti ẹ̀mí. Gbogbo nǹkan tó kù ti ara kò ní èrè kan. Kò ń ṣe wípé àléyàn, ṣùgbọ́n ẹ má jẹ́ kí wọ́n jẹ́ nǹkan tí yóò wá jẹ́ ìpara fún ẹ̀mí wa. Níkẹyìn, bí mo ṣe ń parí, mo fẹ́ ká wo ìtàn tí Jésù Kristi sọ nípa aṣiwèrè ọlọ́rọ̀. Aṣiwèrè ọlọ́rọ̀ nínú ìwé Lúùkù orí 12 láti ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 20. Ẹ jẹ́ kí n kà á. Ẹ rí ara, èmi tó túmọ̀ sí ara nínú gbogbo ọ̀rọ̀ aṣiwèrè ọlọ́rọ̀ yìí. Ó sì pa òwe kan fún wọn wípé ilẹ̀ ọkùnrin kan
ọlọ́rọ̀ so èso ọ̀pọ̀lọpọ̀. Ẹsẹ̀ 17, ó sì rò nínú ara rẹ̀, ṣé ti rí ibi tó ti rò nínú ara rẹ̀ wípé èmi ó ti ṣe, nítorí èmi kò ní ibi tí èmi ó gbé kó èso mi jọ sí. Èmi ó ti ṣe, èmi ò níbi tí èmi ó gbé kó èso mi jọ sí. Ẹ máa wo èmi, ara èmi. Ó sì wí pé èyí lè èmi ó ṣe. Ẹ tún wò, èmi ó wó àká mi palẹ̀, èmi ó sì kọ́ èyí tí ó tóbi. Níbẹ̀ ni èmi ó gbé tó gbogbo èso àti ọrọ̀ mi jọ sí. Èmi ìkantara ní gbogbo ẹ̀. Èmi ó sì wí fún ọkàn mi. Ṣé rí pé ọkàn náà tó ti yọ nínú rẹ̀ sìn? Nítorí mo sọ pé ọkàn ló wà ní agbede méjì, àlàfo méjì láàrin ara àti ẹ̀mí. Ó ṣàṣàrò gbogbo nǹkan tó ń sọ nípa èmi yìí, ọkàn rẹ̀ náà ló ń bá sọ̀rọ̀. Ó lè mi ó wí fún ọkàn mi, ọkàn, ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tòjọ fún ọ̀pọ̀ ọdún. Sinmi, máa jẹ, máa mu, máa yọ̀. Ọkàn rẹ̀ ló tún bá sọ̀rọ̀ yẹn, ọkàn àti ara. Ó ní wọ́n ní ọrọ̀ púpọ̀, sinmi báyìí sìn, máa jẹ, máa mu, máa yọ̀. Ṣùgbọ́n kankan tí ò sí nínú gbogbo ètò ìṣirò rẹ̀, òun gangan ni Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀, torí kò ráyè fún, kò ṣètọ́jú ẹ̀ ní gbogbo ìṣirò rẹ̀. Ní ẹsẹ̀ 20, ṣùgbọ́n Ọlọ́run wí fún pé ìwọ aṣiwèrè, lí òru yìí ni a ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ, torí ẹ̀mí rẹ kò tiẹ̀ kúkú wúlò fún tẹ́lẹ̀ náà. Ó ṣe gbogbo ètò fún ara, ó ṣe ètò mìíràn fún ọkàn, kò sí ètò kankan fún ẹ̀mí nínú gbogbo ìṣirò ohun tó ṣe yìí. Ẹni tó sì lẹ̀mí fẹ́ gbà. Ìbéèrè tó kẹ́yìn ọ̀rọ̀ yìí ni pé, ǹjẹ́ ta ni nǹkan wọ̀nyí yóò wá ṣe tí ìwọ ti pèsè sílẹ̀ lẹ́yìn ìgbà tó ti sọ ẹ̀mí rẹ̀ nù, tí ẹlẹ́mìí ti gbà á? Gbogbo nǹkan tó wá pèsè sílẹ̀ ńkọ́? Gbogbo ọ̀rọ̀ yìí ńkọ́? Gbogbo èso àti àká tí ó wó palẹ̀ yìí ńkọ́? Títa ni yóò wá ṣe? Ní orúkọ Jésù, a ò ní sọ ẹ̀mí wa nù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, a ò ní sọ ẹ̀mí wa nù. Ẹ jẹ́ ká tọ́jú ẹ̀mí wa. Ẹ jẹ́ ká tọ́jú ẹ̀mí wa. Ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò dé èrè kan. Ní àsìkò kí àsìkò tá bá ní láti yàn, ẹ jẹ́ ká fi ọpọlọ, ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe wípé ẹ̀mí wa ṣe pàtàkì sí wa. Kò sí ohun kan láyé yìí tí a lè ṣètọ́jú rẹ̀ ju ẹ̀mí wa lọ. Gbogbo nǹkan tó kù tá bá sọnù la tún lè rí padà, ṣùgbọ́n tá bá sọ ẹ̀mí wa nù, a ò lè rí mọ́ láéláé. Ẹ jẹ́ ká sì rántí ọlọ́rọ̀ àti Lásárù bá ṣe sọ̀rọ̀, mo ṣe sọ̀rọ̀ nípa wọn tí mo mẹ́nu bà wọ́n kékeré. Ẹ̀mí wọn nìkan, lẹ́yìn ikú wọn, ẹ̀mí wọn nìkan ni Ọlọ́run béèrè lọ́wọ́ wọn. Ẹ̀mí wọn nìkan ló lọ sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ara tó kù tí wọ́n ní láyé, ilẹ̀ pátá ló fi gbogbo ẹ̀ jẹ. Kòròfo lásán ni o, kòròfo lásán, òfo lásán ọjọ́ kejì ọjà, òun ni ara jẹ́. A gbọ́dọ̀ tọ́jú ẹ̀, àsọ pé ká má tọ́jú ẹ̀, ṣùgbọ́n kò yẹ kó gba ẹ̀mí wa lọ́wọ́ wa. Ní orúkọ Jésù, a ò ní sọ ẹ̀mí wa nù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ torí pé ẹ ti bá wa sọ̀rọ̀ lónìí. Ohun tẹ́ fẹ́ lẹ ti sọ fún wa. A gbàdúrà wípé agbára àti oore ọ̀fẹ́ láti lè tọ́jú ẹ̀mí wa, Olúwa ní orúkọ Jésù, ẹ gbé wọ̀ wá. Lóòótọ́ inú ayé tá wà irú àsìkò báyìí, ó dàbí ká ní ara ní gbogbo èèyàn tọ́jú jù. Ó sì le díẹ̀ láti tọ́jú ẹ̀mí nírú àsìkò yìí. Ṣùgbọ́n a gbàdúrà fún oore ọ̀fẹ́ láti tọ́jú ẹ̀mí wa. Ní orúkọ Jésù, Olúwa ẹ gbé wọ̀ wá. Ẹ ṣàánú fún wa. Ẹ má yẹ ká yẹsẹ̀. Ẹ ràn wá lọ́wọ́ dé òpin. A ó sì máa yìn lógo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa lónìí. Ní orúkọ Jésù, a ò ní ṣe lásán. Gbogbo wákàtí tá ti lò níwájú Ọlọ́run ó fi ọ̀pọ̀lọpọ̀ wákàtí yóò fi rọ́pò fún wa. Ní orúkọ Jésù, ìbùkún òní kò sì ní fò wá run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ọjọ́ ìṣẹ́gun, mi ò fẹ́ ká gbàgbé,
ẹ jẹ́ ká pàdé oníwàásù àgbà wa nínú ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ìṣẹ́gun àti ní ọjọ́ ìsinmi tó ń bọ̀. A ó tún pàdé báyìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ ní orúkọ Jésù Kristi. Àní di ẹni àwátì nínú ọ̀sẹ̀ tuntun tá fẹ́ mú yìí. Ojú rere Ọlọ́run yóò máa bá wa lọ. Ọ̀sẹ̀ ìbùkún ni Ọlọ́run ó ṣe fún wa. Gbogbo ohun dáwọ́lé wa pátá yóò yọrí sí rere. Gbogbo tá bá sì fẹsẹ̀ wa tẹ̀ ní orúkọ Jésù, ọ̀run á gbà fún wa. À ń padà bọ̀ ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ pẹ̀lú ìjẹ́rìísí agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí, ó sì ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín.